orúkọ Jabata ó jẹ́ orúkọ tó jẹ́ pé torí àsìkò tá a wà ó lágbára dé. Ṣé orúkọ yìí ó ní impact kan tó ṣe lára dáwà nítorí ẹ̀yin nìkan kọ́ ni Jabata tó wà popular o. Ẹ dákun bó la ṣe fẹ́ wò torí ẹlòmíì ẹ̀yin wí nǹkan báyìí ẹlòmíì wí nǹkan míì ó lè jẹ́ pé tó orúkọ kan náà under flag kan náà lẹ́jọ́ wà pé lórúkọ o bó lẹ ṣe manage àríyàn. Well, ẹlòmíì tó bá gbọ́ orúkọ yín pé Sheikh Abdullahi Jabata ọgbà ṣe tó ní ká má fi síbi jẹun ni àbí tó ní gbé ṣẹmọ àwọn yóò tètè sọ pé bó ló ṣe rí. Tọ́ Abdullahi Ali Jabata ilé yìí fi síbi jẹun jẹ yóò sì máa fi síbi jẹun yóò sì rọ̀ yín pé ìwọ tí síbi bá wúlò láti fi jẹun ọgbọ́n kò sẹ́rí kankan ló máa fi síbi jẹun ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ bàbá wa àwọn ni Sheikh Ali Abubakar Jabata ọlọ́kùnkẹ́ wọn tọ́ bàbá wa yìí sí àwọn ọmọ tán wá bí first born gbogbo wa tán jábà gbogbo wa from bàbá wa yìí àti màmá wa màmá tí wá ní first wife so first born wọn ní Ustaz Muhammad Ali Jabata so olórí family wa ni kẹ́rin ìwọ̀n sọ fáwọn gáàpù tiẹ̀ntiẹ̀n ẹgbọ́ gáàpù tiẹ̀ntiẹ̀n gáàpù tó jìnà ló wà láàrin èmi àti wọn despite bá pé the same mother lórí wa Allahu Akbar the same mother lórí wa same father the same mother anybody bá tẹ̀tí rí wa gan yóò sọ pé àmọ́ ẹ̀yìn lẹ́yìn làwa wà aláwọ̀ àbúrò náà gbogbo wa 25 ni wa tí bàbá bí Allahu Akbar àwọn ní line tí wa tí màmá tí wa bí 8 tọ́nù 8 ìbejì méjì àwọn ní 4 set ìbejì Allahu Akbar tọ́ lẹ́yìn tí wa náà ìbejì so tọ́ bẹ́ẹ̀ mi ṣe wá wà lẹ́yìn tó ní jẹ́nà gánà láàrin èmi àti bọ̀dá mi more than 20 years ni Allahu Akbar ó wà láàrin èmi àti bọ̀dá mi ìṣẹ́ mọ̀ra ló sì wà èmi ti kọ́ ní last born màmá tèmi ó wí pé tó ń bẹ nínú àwọn màmá tèmi gan tó jùlọ ká tó bá sọ àwọn èèyàn tó pé kété sọ mọ́ so bọ̀dá wa ni wọ́n láti ìbá ṣe pé bí nǹkan ṣe rí gan kan láti pé bàbá wa ló yẹ kan jẹ́ ṣùgbọ́n gbàtàn sáà bí wá bọ̀dá náà lásán tó ẹ bá máa sọ ní bọ̀dá mi náà nǹkan kan sì lè yọ́kó àbí ẹ bá jẹ́ bọ̀dá mi náà jẹ́ so àwọn jẹ́ Muhammad Ali Jabata èmi jẹ́ Abdullahi Ali Jabata tó ṣùgbọ́n kọ́lọ̀ ọmọ kó gáìdì wọn àwọn nǹkan tó ń sọ yẹn kò ní basis rárá àwọn náà ń kwẹ̀rí wà yóò dá fún yín iṣẹ́ àmọ́ pé mo sọ fún yín wípé ó ń kálukú tọ pàtì ẹ̀ ní ṣé nílé kan láti jáde tó ń kálukú ń wá pé bóò láti ródòdó yá rí bóyá ìnà attempt fáwọn náà fẹ́ wó dodo wọn lárí wọn kan tọ́ bá mi ṣe báwọn ṣe bá hadith ilé lọ́nà bá rí sílẹ̀ àbí so ṣùgbọ́n ṣe àpọ́rọ̀ ẹ̀sìn àfikọ́lọ́wọ́n bá máa gáìdì kò síbi tí ṣe ìtọ́wọ̀n tí lè mú yàn bẹ́ àwọn nǹkan tí wọ́n ń sọ nígbàtàwà náà dé àwáwà nílé ìwé nígbàtàn dé tán dé wàrà láti Egypt wọ́n láti tó dé náà tọ́ bí PA wọn lè ní jẹ́ nígbàtàn ọkọ̀ wálé kó tó lè kán padà wá dé tán gbélé wa nígbàtàn wálé 1997 nígbà lè kíníkan ní máṣá kò tí gbogbo ilé náà wọn so nígbàtàn bẹ̀rẹ̀ gbogbo ilé yìí náà ṣe àfíṣọ́ confusion lálá ní even fáwà náà fẹ́ntọ́ ipò ní orí gbogbo family ní ẹ̀ lè rí ìfín ẹ̀ lè deny ẹ̀ lè denounce specify sí àbí so ẹ̀kọ́ sí wà débi wípé ẹ̀ẹ́sẹ̀ni tẹ́kàn ìjàbọ̀ ṣùgbọ́n ọ̀nkálùkù ń kọ́ yóò gbìyànjú tẹ́ kọ́ má fi kó sí nǹkan tí ó dáa so àwọn nǹkan yẹn nígbà tó bá ti hàn sí ọ̀nkálùkù èèyàn yẹra fún àmọ́ pé bọ̀dá rẹ̀ ló jẹun ò lè yọkù ẹ̀ẹ́sẹ̀ àṣìmọ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ fáwọn èèyàn tí tèmi lọ́dọ̀ bọ̀dá tèmi ó lè ju títí wọn lọ́dọ̀ tèmi lọ ẹ̀yìn mọ̀ wọ́n mi tèmi lọ́dọ̀ tí wọn ó lè ju tí wọn lọ́dọ̀ tèmi lọ ó ní pé èmi lọ́dọ̀ tí wọn báyìí nísìn kèfèrí lè wọ́n ti ya káàdì ẹ̀yìn báyìí náà ti pẹ́ náà ó ti bómi lọ ní àmọ́ṣẹ̀ fẹ́ ya kò ṣe fẹ́ so and sẹ́yìn mọ̀ pé kí èmi nìkan báyìí
báyà ní gbogbo àwọn tó já àwọn ọmọ ìyá rẹ̀ wọn bàbá rẹ̀ ní ìsìnkú nìkan náà ni mùsùlùmí báyìí. Allah. So mo la ṣàfẹ́ sí so tèmi sọ pé ti tèmi tóbi àmọ́ ní ìsìn báyìí ẹnu tèmi ò gbà á báyìí tó bá ti pẹ́ ìrìn rẹ̀ bá wà ní tí ó wù mí kémi náà sí náà pé kèfèrí ìwọ náà kó fi jọ jẹ́ déédéé ṣùgbọ́n kìí ṣe tí wọ́n fi ń ṣe déédéé bẹ́ẹ̀ ó wù mí wọ́n kó bá lè rẹ́ díẹ̀ ṣùgbọ́n kò ṣe díẹ̀ tọ́ sáwọn pé màá fi pé ojú ọmọ chance mi èmi náà fẹ́ bú wú ọ bó ṣe ń bú nìṣó yìí lè bú àtàkìfírù hàkùlà kí ẹni lábájá kèfèrí ní ẹ̀tọ́ lọ kò sí bó ṣe kò dọ̀ tó òun náà ló fi jọ fáwọn kàwárí àsìkò ànábì àtàwọn sàbí ànábì wọ́n fi rá àwọn sàbí ànábì gbà wọ́ọ̀dù gbígbá tí mò ń lò kí pé wọ́n ṣe pé ni wọ́n làwọn fi rí wọn gun àwọn sàbí ànábì because àwọn sàbí ànábì ojú táwọn ọmọ fi wò wọ́n ojú pé mùsùlùmí sì ni àwọn sì ni wọ́n kèfèrí wọ́n pa wọ́n so ó ṣe rí nu so many things then in my view àwọn kankan bẹ tán get wrong tó dẹ̀ serious lápèjúwe lápèjúwe ó ní wípé kí èèyàn ní lọ́kàn pé kéèyàn fi tí wọ́n yí fi pé èèyàn kéfì ní fi pé èèyàn kéfì bí kí ni Mashallah kó sọ pé lábájá nìsín ó ti kó sí bídá mọ́tàlẹ́ gbogbo bídá sí ń kọ́ kúfùrù gbogbo bídá kúfùrù ìtumọ̀ ẹ̀ ni pé tí nǹkan kan bá fi jẹ́ bídá lọ́dọ̀ tiẹ̀ báyìí sàpé stage level méjì ni level àkọ́kọ́ ni pé ṣé n tó pè ń bídá ìṣe bídá ni dẹ́tọ́ wá jẹ́ bídá nǹkan só wá sọ èèyàn di kèfèrí a mọ̀ pé tó àwọn bídá kan bẹ tó lè sọ èèyàn di kèfèrí àmọ́ lọ́dọ̀ tẹ gbogbo ẹ̀ ní sọ èèyàn di kèfèrí gbogbo ẹ̀ so ìtumọ̀ ẹ̀ ni pé tó bá fi lè ní belief pé bídá kan ló ṣe báyìí tọ́ ó sì lóun sọ fún àbúrò gbọ́nà bí kìnnìkan kèfèrí ni sọ gbogbo ìdájọ́ tán gbé fún kèfèrí náà ni ó gbé fún one kò ní sálámà sí kò ní jẹran tó bá jù bó bá kú kò ní ṣe rahimahullah fún bó bá kú kò ní kírun sí ọ̀la bó bá kú gan tó bá ṣe ipá àwọn bá lágbára pé wọ́n ní tẹ́ẹ̀ tí wọ́n lọ́tọ̀ wọ́n gbọ́dọ̀ sí ọ síbi táwọn ń ṣe àwọn sí tó bá mùsùlùmí láwọn so àwọn kan yẹn lọ́tọ̀ Jabata ó kọ fámílì ó kọ àdúgbò náà sí àmọ́ fámílì náà ló fà lápẹ́ pé ní Jabata àdúgbò